Congratulations, 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 congratulations. Ọmọ Yorùbá, a kú oríire. Bẹ́ẹ̀ ni, a kú oríire. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé tí mi bá ní nǹkan kan tó ṣe pàtàkì tàbí tó wúni lórí, mi ní jáde kí n wá sọ pé a kú oríire. Gbogbo ẹ̀yin táyì sọ pé bàbá wa Professor Banji Akíntóyè wọn ṣiṣẹ́ kankan, ẹ súnmọ́ bí kẹ́ wá gbọ́. Ẹ̀yin tẹ́ sọ pé bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó baba dání ẹkùn ọkọ Fúlàní, ẹ̀yin tẹ́ bá sọ pé wọn ò ṣiṣẹ́ kankan, ẹ súnmọ́ bíbá ẹ̀ kí ẹ wá gbọ́. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ sọ pé ẹ ò lè tẹ̀lé Yorùbá nation nítorí pé ẹ ti rò pé kò ní sọ́nà níbẹ̀, ẹ súnmọ́ bí kẹ́ wá gbọ́. Ẹ̀yin èèyàn wa ẹ bẹ̀rẹ̀ sí ní ẹ máa bá wa rọ̀jò àdúrà ní bàbá wa Professor Banji Akíntóyè lórí. Ẹ máa bá wa rọ̀jò àdúrà ní bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó baba dání. Ẹ máa bá wa rọ̀jò àdúrà lé wọn lórí torí bó ṣe kókó. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn àjọ àgbáyé wọ́n ti ń dá sọ̀rọ̀ wa gẹ́gẹ́ bí mo ṣe wá sọ ní the other time. Nísìnyí báyìí, they need your response. Response tí wọ́n nílò látọ̀dọ̀ yín ni wípé a fẹ́ kí èèyàn kọ̀ọ̀kan kó kọ at least 10 reasons why Yorùbá should go out of Nigeria. Ní o mọ̀ bóyá ẹgbọ́n kan tí mo sọ, kéèyàn kọ̀ọ̀kan kẹ́ bá wa kọ ìdí mẹ́wàá, kò bá jẹ́ ìdí 5 ló mọ̀, kò bá jẹ́ 10 ló mọ̀, ẹ máa bá wa kọ sí comment section. Nítorí wípé mo fi Ọlọ́run múra fún yín àti ń débi tó lápẹẹrẹ. Mi ní sọ jù bẹ́ẹ̀ lọ, àti ń débi tó lápẹẹrẹ. Iṣẹ́ tí àwọn mídíà ń ṣe ó ti hàn báyìí. Iṣẹ́ tí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá káàkiri àgbálá ayé, iṣẹ́ tẹ́ ń ṣe ó ti lápẹẹrẹ báyìí. Iṣẹ́ tí bàbá wa Ọláyọmí Kóyìkì tí wọ́n ń ṣe ó ti lápẹẹrẹ báyìí. Iṣẹ́ tí ìyá wa Ìyèdára ó ti lápẹẹrẹ. Iṣẹ́ tí ìyá wa Yorùbáwùyí, everybody gbogbo wa pátápátá, gbogbo world media, Dr. Dabi Ajakunle, bàbá wọn borí owó àròkọ everybody must be TV. Iṣẹ́ tí gbogbo wa ń ṣe ó ti yọ báyìí. Àsìkò ìwúrí làwọn ọmọ Yorùbá wà báyìí. Kí wá ní nǹkan tá fẹ́ ṣe nísìnyí? Nǹkan tẹ́ fẹ́ ṣe kò kọjá wípé àwọn international communities wọ́n ti fẹ́ ọtí access wa ní kí n tiẹ̀ pé. Ìdí nìyẹn báyìí ẹ pín fídíò yìí, ẹ pín fọ́mọ, ẹ pín fún bàbá, ẹ pín fún ìyá. Tó bá possible gan, tó ìwọ tí nǹkan bá ti ṣẹlẹ̀ sí ẹ rí, bóyá wọ́n jí family ẹ gbé ni o, bóyá wọ́n jẹ́ nǹkan tó súnmọ́ ẹ gbé ni o, kọ gbogbo story yẹn láti comment section. Mo mọ̀ nǹkan tí mò ń sọ fún yín. Kò dẹ̀ kí ń ṣèmi nìkan ni mo máa ṣe program báyìí. Gbogbo àwa media Yorùbá nation ni wọ́n máa ṣe. But èmi mo kọ́kọ́ jáde sọ. Gẹ́gẹ́ bí mo sọ fún yín pé mo máa ń receive intel tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ bí i 5 days 4 days 3 days. Èmi máa ń gbọ́ before now tó yí pé mo ní àwọn èèyàn tó yapa tó máa ń kódà gan ẹlòmí gan pè mí for the past 6 months gan tí mi lè sọ pé nọ́mbà ẹ̀ kọ́ọ̀tì máa ń pọ̀ jù tí mo lè appreciate gbogbo ẹ̀yin tẹ̀ fún mi ní information. Now ẹ jẹ́ kí kọ́mẹ́ǹtì yẹn máa flow. Tó bá jẹ́ pé tó bá jẹ́ Fúlàní ti pàyà ti ẹ rí ni kọ́ síbẹ̀. Tó bá jẹ́ pé Fúlàní ti pa ẹbí ẹ̀kọ́ rí ni kọ́ síbẹ̀. Tó bá jẹ́ wípé torí pé 1914 amalgamation òun ló so Nàìjíríà gẹ́gẹ́ bí ẹnìkan nísìn, kò ń ṣe torí èbí lèmi ṣe ní kí òkú kí Nàìjíríà fún. Kò dẹ̀ ṣe torí insecurity nìkan, kò ṣe pé Fúlàní pa wá nìkan. Nítorí wípé a ò ní ṣorílẹ̀-èdè kan náà, èmi personally ṣe sọ wípé kí a pín. Gbogbo àwọn tí mo ti kà síwájú ẹ̀ náà wà lára ẹ̀rọ. But main kókó gan ni wípé there is nothing like freedom. Tí àwọn ọmọ Yorùbá bá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, gbogbo ìran aláwọ̀ dúdú gbogbo Áfíríkà wọ́n máa ní fìlẹ̀ lára. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, tí ilẹ̀ Yorùbá bá ti wà liberated, the whole of West Africa is liberated. Read my lips. Ìdí nìyẹn tẹ́ ìyá àti bàbá
bàbá wa tẹ̀sí gbọ́dọ̀ máa bombard the comment section pẹ̀lú àwọn facts and figures wípé bọ́ọ̀ ní Fúlàní ṣe ń pa wá kódà àwọn ọba wa tí wọ́n pa expo ni mò ń fún yìí yìí tàwọn ọba wa tí wọ́n pa ẹ gbọ́dọ̀ kọ sí comment section wípé kí wọ́n wù for example wọ́n pa ọba báyìí níjọba yìí wọ́n pa ọba báyìí níjọba yìí wọ́n pa ẹni báyìí even gan ẹ máa kọ́ níbi wípé ẹ máa kọ́ títí kílò Mr. Gbenga tó wálé tí wọ́n ní hòtẹ́ẹ̀lì tí wọ́n dẹ̀ pa mú Dr. Aborode ẹ gbọ́dọ̀ jẹ́ kó fọ Dr. Aborode Dr. Fatai Aborode tó kọ́ ọ́ láti Sunday Igboho tó jó gbọ̀ngbọ̀n ní main factory gbogbo tó ń ṣẹlẹ̀ Nàìjíríà ta ìjọba àṣẹ Nàìjíríà mọ̀ gbogbo àwọn èèyàn ńláńlá tẹ mọ̀ pé wọ́n ti wálé tí Fúlàní ti dá ẹ̀mí wọn légbodò gbogbo àwọn incident tó ti ṣẹlẹ̀ tó jáwọ́ lórí gbogbo Fúlàní náà ni wọ́n bá ìmọ̀ jẹ́ gbogbo ẹ̀ máa kọ́ irú for example sí ìgbà tá lọ sí rálì lẹ́kọ̀ọ́ tí wọ́n pa tí wọ́n yìnbọn pa ìkọlù wa ẹ máa kọ́ síbẹ̀ ọmọ kan náà Jùmọ̀kẹ́ ṣé Jùmọ̀kẹ́ ló gbọmọ tó ta pé ọ̀tà ẹ̀ níta tọ́jú táwọn ọlọ́pàá fẹ́ yìnbọn sáyẹ̀wò ìbánisọ̀ tí ó lọ gbọ́ ọlọ́pàá tó pọ̀ ọlọ́pàá dànù gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ẹ máa jẹ́ kó wà ní comment section torí wípé àwọn international communities they are now on our matter gbogbo ẹni mo fi sọ fún yín àwọn àjọ àgbáyé wọ́n ti gbé ọ̀rọ̀ wa yẹ̀wò kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ lè béèrè lọ bàbá Àbíláyọ̀ Kókó yìí ẹ lè béèrè lọ́wọ́ àwọn tó tún jẹ́ àgbààgbà fún èmi nínú movement ẹ lè bí wọ́n they are on our matter read my lips wọ́n ti tẹ́lẹ̀ ọ̀rọ̀ wa báyìí kọ́ lọ́wọ́ ilé àdúrà tí mo wá ń gbà ní sí ìlú wípé tómìnira ìbá máa délẹ̀ kọ́ lọ ń bá wa fún bàbá wa emeritus merited professor Adébánjí Akíntóyè Stephen kọ́ lọ ń bá wa fún bàbá yẹn lẹ́bi tó ń dùn dáadáa kọ́ lọ ń jẹ́ kí iṣẹ́ tí wọ́n ṣe ó ṣojú wọn kọ́ lọ wọ́n má dàbí ọ̀rọ̀ Martin Luther tó sọ pé I saw one day black rule America tí òun ti sọ pé kó ṣojú òun Barack Obama rule America kò ṣojú Martin Luther ẹ jẹ́ ká gbàdúrà kí irú ẹ̀ má ṣẹlẹ̀ sí gbogbo àwa tá à ń sọ̀rọ̀ yìí àgbà bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó bàbá dání ẹ jẹ́ ká ṣàdúrà fáwọn náà pé iṣẹ́ tí wọ́n ń ṣe ó máa ṣẹ̀yìn wọn kó ṣojú wọn ká gbàdúrà pé kọ́lọ́wọ́ Elédùmarè kó fún wọn ní orí ọ̀fẹ́ láti jẹ́ kí wàhálà tó ń ṣe tó bá dúdẹ tán láìpẹ́ láì jìnnà kó ṣojú wọn. Inú gbogbo àwọn èèyàn ń dùn ni èmi pásánálì inú mi ń dùn irú nǹkan báyìí mi ò lè pa mọ́ra torí pé we have to let people know what is going on. Àwọn àjọ àgbáyé they don't believe in talking. Ẹ̀yin tẹ́ ń wò wá lè máa fún àjọ àgbáyé ní confirmation pé lóòótọ́ o nǹkan tí MassBTV ń sọ o bó ṣe rí nìyẹn o lóòótọ́ nǹkan tí bàbá wa Ọláyẹmí Kóìkì ń sọ bí ó ṣe rí nìyẹn o lóòótọ́ o nǹkan tí gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wá ń sọ nǹkan tó ń sọ bẹ́ẹ̀ ni o lóòótọ́ ni o bó ṣe rí nìyẹn. Ẹ̀yin tẹ́ ń wò wá ẹ̀yin commentator ọwọ́ yìí níṣẹ́ wà báyìí mi ní parọ́ fún yín ọwọ́ ẹ̀yin commentator níṣẹ́ wà báyìí bẹ́ẹ̀ ṣe máa share fídíò yìí tó máa go viral bẹ́ẹ̀ ṣe máa jẹ́ kí gbogbo ọmọ lò eléyìí tún lágbára nǹkan tá a fẹ́ ṣe ó lágbára ju 10 million ó lágbára ju 5 million petition tá a ṣe 5 million petition ọwọ́ tí Olóṣù Abíọ́lá gbé wá tí ó ní ká sign tí gbogbo wa bẹ̀rẹ̀ sí ní sign káàkiri díẹ̀ ni wá fẹ́ gbọ́ at the end of the day tí olórí gbogbo ẹ̀ wá ń sọ fún akóhùn dán wa wò bóyá àti rẹ́jì ni Yorùbá bàbá mi Kọ́lá Adams kẹ́ share fídíò yìí Yorùbá nation together we stand no going back Ìgbòho Òòṣà ọmọ aládùúgbò forever bẹ́ẹ̀ ni kò sí wọ́n bẹ́ẹ̀ ṣẹ́yìn náà ti wá rí nísìn pọ́nà bàbá yìí ò ṣeré wọn ò ṣeré a lè má jáde síta wá sọ pé bàbá yìí ṣẹlẹ̀ but afẹ́ ìgbàgbọ́ tẹ nínú àwọn bàbá yìí láti rè àti bàbá wa ṣe Sunday Igboho ìgbàgbọ́ tẹ nínú wọn afẹ́ jẹ́ kẹ́ máa nígbàgbọ́ yẹn lọ bẹ́ẹ̀ nítorí wípé àwọn bàbá yìí wọn kì í sùn
bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọn kì í sùn wọn lójú oorun bó ṣe ń kọ lẹ́tà sílé wọ́n kọ lẹ́tà sọ̀rọ̀ wọ́n ṣe documentation wọ́n ṣe oríṣiríṣi nǹkan tí àwọn olè jáde wá máa sọ síta ìròyìn ayọ̀ ńlá gbà nílé tó bá sọ pé ìròyìn ayọ̀ this is what it meant torí pé ọwọ́ wa ló kù sí at least ní comment section ó jẹ́ comment section video ó kéré jù ó jẹ́ ká ṣì rí bí àbí 3 million comments because nǹkan táwọn àjọ àgbáyé fẹ́ rí nìyẹn nǹkan ibi tí adé dúró nìyẹn sì they want to hear from the commentator wọ́n fẹ́ gbọ́ láti ọ̀dọ̀ ẹ̀yin tẹ̀ ń wò wá kó má ọ́n ti gbọ́ tiwa iṣẹ́ tiwa ti wà dán ọ́n ti access nǹkan tó fẹ́ access lára àwa sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀yin commentator náà ẹ̀yin tí a jọ wà nínú struggle yìí tó jẹ́ pé ọ̀sán lóhùn wọ́n fẹ́ gbọ́ látọ̀dọ̀ yìí ṣé lóòótọ́ lẹ fẹ́ jẹ́ kí yóò bá pín ókè ẹ bá fẹ́ kí yóò bá pín kí làwọn nǹkan tẹ rí tẹ fi gbogbo pé yóò bá ní láti pín. ara àkọ́tẹ̀mí rí mo ti sọ fún yín yẹn tẹ bá lọ wò bọ̀ Nàìjíríà kì í ṣe ẹyọkan right from time 1940 amalgamation òun ni ó so Yorùbá Ìgbò àti Haúsá papọ̀ nígbà tí wọ́n lè máa sáà ìdí ní ẹ̀gbọ́n wọn sọ fáwọn bàbá wa wọn sì kí opinion wọn ṣẹ̀rí bẹ́ẹ̀ Fákolújọlá lẹ́kọ̀ọ́ Peter ní it is true that our share and comment can endorse our petition you see ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn kẹ́lẹ̀ mọ̀ pé mi ì parọ́ fún yín comment share ọ̀rọ̀ tí mo wá sọ yìí ìdílé wá sọ mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ yẹn mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé mi ìlè wá sọ rọ́gbọ̀ báyìí láì kìí ṣe pé ó necessary fún mi láti wá sọ ẹ bá wa comment section yẹn ẹ bá wa fa comment section yẹn ya pẹ̀lú comment let them see the reasons why you keep on calling for òmìnira. Why we keep on calling for freedom? A fẹ́ jẹ́ kí wọ́n mọ ìdí. Wọ́n náà wọ́n fẹ́ rí ìdí látọ̀dọ̀ èyí commentator. Àwa sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n ti gbọ́ aspect tiwa. Ibi títí yín dé dúró ni wípé wọ́n fẹ́ gbọ́ látọ̀dọ̀ yín directly. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀. Nàìjíríà ò fara wọn mọ́. Gbogbo nǹkan tá a mọ̀ ọ̀nù yín lórí ẹ̀ òun ló wá ń ṣẹlẹ̀ yìí. Now, ká díẹ̀ ká olówó ìjà ló tábà ní káwá kan. Láàólá bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa Láàólá bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni Láàólá herbal bitter tea yóò bá wọ̀ yá àjà ìṣòro ara ríro ńkọ́ Láàólá bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi Láàólá bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ Láàólá bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ̀. Láàólá bitter tea ó jẹ́ egbògi tó jẹ́ wípé àwọn èèyàn ti testify tí wọ́n gbé yes confam pẹ̀lú tí ò sí àyànnì yes bàbá mi Olúwatóbífọlọ́runṣọ́ Olúwatóbífọlọ́runṣọ́ ní Fákolújọlá lẹ́kọ̀ọ́ Peter ní I am begging you sir if any amount to manage this kí lẹ́nu yìí tún kọ̀ báyìí ẹ̀ ìgbà tá à ń sọ̀pọ̀ tó important tí ẹ wá ń tọ owó tí ẹ ń kọ nǹkan tí ò ní túmọ̀ kò bójúmu náà tí ó dìgbà tá a bá ń blog yìí tí ó jẹ́ káwọn international community tún máa rí àwọn gọ́ọ̀mẹ̀ntì báyìí tó yọ Ọlọ́run
a ti sọ fún yín pé kẹ́ má dìbò ẹ̀yin lẹ gbọ́ so anything tẹ́ bá padà rí ẹ take care for now we want you guys but you guys like you were like we don't love this country ó yẹ inú ẹ̀ wò kìíní. It's still going on. Fights everywhere. Fights everywhere. Palliative, palliative, palliative. Palliative. From Madara ward. From Madara ward. See, they run with the bag. Then they steal the bag. They don't steal them. They don't steal the bag. Palliative, oh. Then they run with the bag. Yeah. Yeah, for grand. Say our palliative. Say our palliative. Ìdìbò ṣòro fídíò yẹn ti tó kọ́ má lọ gbé péjì mi wálẹ̀ torí àwọn international communities wọn fẹ́ rí àwọn ọkọ̀ báyìí. Now very good ẹ gbọ́ ọ̀pọ̀ tí bàbá wa Sunday Olúwọlé sọ wọ́n ní ṣe pé ẹ pín Nàìjíríà so that everybody can live in peace. Òótọ́ ọ̀rọ̀ ni ṣé tó bá pẹ̀lú yẹn ṣé peace ò ní wà ní peace máa wà. These are kind of comments lẹ́yìn wá gbọ́dọ̀ máa kọ ní báyìí ẹ bá wa ó ti di responsibility gbogbo wa láti pín fídíò ìbáyìí nísìnyí mi ò fẹ́ play fídíò ẹ̀kọ́ yẹn jù nítorí community guideline. We have our vote for our president, Mr. Tinubu, but this is not his promise for us. We are tired of sovereign. Gari won, ẹ̀wà won, gas won, everything it don't cost. We are tired of it. Even power now, we are eating for you. No more endurance, no more endurance of it, no more endurance. Okay, kí lẹ fẹ́ kó ṣe báyìí? Ó ti sú wa. Kí lẹ fẹ́ kí wọ́n. Tí agbára rẹ̀ ò bá ká kó resign. Kó resign. This is what Sunday Igboho is fighting for us. Eh? Good morning, Nigerians. Good morning, everyone. This time, there is no smile. It's not boya gbogbo tí mo máa ń sọ tẹ́lẹ̀ bóyá mo fi ń ṣeré. This morning, there is no smile at all, because Nigerian custom are making things very difficult for Nigerians to afford, and Nigerian government is condoling them to do that. One, Corolla 2005. Láàárọ̀ yìí wọ́n ti increase clearance sí 1,400 and something. 81. And 81. That means in pé Corolla 2005 ó máa di 11 million to 12 million. 2005 tó yẹ kí wọ́n ra ó yẹ kó ra mọ́tò yìí 2010 12 million. Corolla 2005 ó máa wá di 12 million or 11 million. That means this Camry tó jẹ́ 2006 yìí na Tokunbo ẹ̀ ó máa di 12 million naira. Then Nigerian use ẹ̀ máa di bí 7 million naira. Ẹ ṣáà fẹ́ jẹ́ kí corruption, kidnapping, stealing to cause this nation. You want to put it in havoc. Ẹ fẹ́ jẹ́ kí everybody kó máa tọrọ jẹ, kí everybody kó kú pọ̀ gan lójú títì, because ẹni tó bá jalè ó máa pa. Now jẹ́ kí nǹkan wà very very minimal. Federal government, you are not putting your federal custom on check. That means nobody will be able to import anything. Now, people that does not do forex trading,
which is importing and exporting. They are not going to know anything about this. In Kobi Onjeni, Koloko Ama Fun. But this time around, you are making life very difficult. And it's only moto púpọ̀ no compound madeni tí ò ní nǹkan kan mọ́ because àwọn èèyàn máa bẹ̀rẹ̀ sí ní hot mọ́tò wọn sì wọn ò ní tà mọ́ because tó bá tà. Bọ́lá Tinubu èwo tó ń ṣe wèrè èwo tó ń ṣe wèrè ó sọ pé ká ti jẹ̀ kí mà ó wá pa àbúrò. Good morning, Nigerians. Good morning, everyone. This time there is no smile. It's not boya gbogbo ohun tí mo máa ń sọ tẹ́lẹ̀ bóyá mo fi ń ṣeré. This morning there is no smile at all because Nigerian custom are making things very difficult for Nigerians to afford, and Nigerian government is condoling them to do that. One, Corolla 2005 láàárọ̀ yìí wọ́n ti increase clearance sí 1,400 and something. 81. And 81. That means in pé Corolla 2005 ó máa di 11 million to 12 million. 2005 tó yẹ kí wọ́n ra ó yẹ kó ra mọ́tò yìí 2010 12 million. Corolla 2005 ó máa wá di 12 million or 11 million. That means this Camry tó jẹ́ 2006 yìí Tokunbo ẹ̀ ó máa di 12 million naira. Then Nigerian use them at the 7 million naira. Ẹ ṣáà fẹ́ jẹ́ kí corruption, kidnapping, stealing kó pọ̀ to cause this nation. You want to put it in havoc. Ẹ fẹ́ jẹ́ kí everybody kó máa tọrọ jẹ, kí everybody kó kú pọ̀ gan lójú títì because ẹni tó bá jalè ó máa pa. Now jẹ́ kí nǹkan wà very very minimal. Federal government, you are not putting your federal custom on check. That means nobody will be able to import anything. Now, people that does not do forex trading, which is importing and exporting, they are not going to know anything about this. In Kobi Onjeni, Koloko Ama Fun. But this time around, you are making life very difficult. And it's only moto púpọ̀ no compound madeni tí ò ní nǹkan kan mọ́ because àwọn èèyàn máa bẹ̀rẹ̀ sí ní hot mọ́tò wọn sì wọn ò ní tà mọ́ because tó bá tà kò sí ohun tó máa rà mọ́. Ṣé tí má ta Corolla ní 12 million naira, ṣé inú ẹni tí ó ra Corolla yẹn tó kó 12 million naira tó yẹ kó fi kọ́ ilé lẹ̀, ṣé inú ẹ̀ máa dùn? And federal government, you are sitting on your throne doing nothing. Ìkànnì yín o dá o ẹ feel pé ẹ ń ṣoríire ni ẹ ṣoríire o. ẹ̀jẹ̀ tí ẹ̀ ń kó sórí ó máa padà pa yín o. Àwọn èèyàn ò ní rówó ra mọ́tò mọ́ o. Wọ́n máa bẹ̀rẹ̀ sí ní pààyàn kiri ní Nàìjíríà ni o. Ẹ rò pé kò sí píìsì wà lẹ́kọ̀ọ́. Àwọn èèyàn ò ní rówó ra mọ́tò mọ́ o. Wọ́n máa bẹ̀rẹ̀ sí ní pààyàn kiri ní Nàìjíríà ni o. Ẹ rò pé kò sí píìsì wà lẹ́kọ̀ọ́. Wọ́n máa lọ sínú government house lọ́ máa pa àwọn èèyàn because ẹ wo nǹkan tẹ́ ń ṣe. You are putting stress on Nigeria. Turkey ẹyọ kan ní ibi tí wọ́n ti ń ta oúnjẹ ó ti di 4,000 naira. Nísìnyí tí gbogbo nǹkan ti ń rise, Turkey máa di 5,000. Turkey tó yẹ ká rà ní 1 pack for 4,000 naira. Ẹyọ kan oṣooṣù ti wá di 4,000. Ṣé rí pé nǹkan ti wà unbearable? Cement 9,000. Sìmẹ́ǹtì wèrè Dangote yẹn ó ti di 9,000. Ẹ dẹ̀ lọ sí neighboring country Africa. Wọ́n tà ní 1,500 níbẹ̀. Ẹ dẹ̀ ń jẹ́ kí gbogbo nǹkan níyàn lára. Yorùbá ló wà lórí throne o. Yorùbá tẹ́ ẹ fẹ́ fi sí. Kókó mi ò gba owó o. Ẹ ní ṣoríire o. Ẹ ní ṣoríire o. Bẹ́ẹ̀ bá ṣe ń jẹ́ kó ẹ kàn sọ fún mi. Talẹ́ ní ibo ló fi sí tọ́rọ̀ ìtì ẹ̀ sí pé ẹ láti máa increase cost of living. Is it that ẹ fẹ́ pa everybody? Ṣé ẹ fẹ́ pa everybody ni? Ẹ sọ fún mi, even the billionaires tó jẹ́ normal billionaires tó ṣe ń dìde wọn ò ní rí nǹkan ṣe mọ́ because poor people ló ń fìdí yín. Owó poor people lẹ fi ń di billionaire. Poor people yín ò wá ní rí nǹkan kan ṣe mọ́
ṣìbẹ́gbọ́n kan tí bọ́dà wa yìí sọ níbo ni bọ́dà wa yìí wà látijọ́ yìí bọ́dà rẹ̀ mú bólẹ̀ wà ń gbàtàwà Yorùbá nation ń pariwo pé ẹ má jẹ́ ká dìbò ìbò kọ́ ní next thing ṣe báwọn ní Nollywood ẹgbẹ́ yín náà ni wọ́n jáde tó ń canvas àwọn èèyàn at least mo sì lè ka àgbà òṣèré tíátà bíi 10 tí wọ́n endorse Tinubu is not the problem anyway ẹ bá wa ẹ ti gbọ́ nǹkan táwọn ẹ rí pé tí top Nollywood star fi lè jáde láti wá complain then that country is something else. Idan ba gwamnati ta daure man wanda yake cikin daji ya ta'addanci ba Allah ubangiji ya tsine ma Allah dauki rayuwa ta a wurin nan. Bahilla ce saniya aka san shi da ita sai noma saniya ba ta haihuwa bindiga AK 47 bahilla ce bai da makera da zai kera bindiga AK 47 gwamnati ke turowa har muka samu mu kuma wallahi dalilin da ya sa billahi lazi shekara na 7 ina makarantar allo amma lokacin da na dawo na tsinci kaina a cikin wannan abun wallahi ina mamaki kullum ina tunanin rayuwata saboda mahaifa na akalla a kasar dan banga da su ẹ ti gbọ́ nǹkan tí bọ̀bọ̀ yẹn gbogbo àwọn fídíò yìí náà lè máa kọ́mẹ́ǹtì lé lórí àwọn fídíò tẹ́rí tí mò ń mú wá kò sí pé mò ń dédé mú wá ìwé eléyìí sì àwọn abẹ̀míṣòfò ní irú nǹkan bẹ́ẹ̀ náà ẹ jẹ́ kó wà nínú comment section pé wọ́n fẹ̀mí wá ṣòfò wọ́n wọlé wọ́n pa àwọn ìyá wọn pa àwọn bàbá. ìrìnkà láìsí 1 2 1 3 ẹ̀dẹ̀ ń bẹ̀bẹ̀ ṣé ti pa ni. ọlọ́mọ mẹ́jọ mélòó ló. sóyè ilé yín ni bàbá. ẹ bọ́lẹ̀ ń bẹ̀. ẹ bọ́lẹ̀ ń bẹ̀ o. ẹjọ́ ọmọ kékeré ṣe eléyìí pọ̀. ẹ tú wàhálẹ̀ Tinubu èmi ló kàn. gbèsè yìí pọ̀ o. ṣé ẹ̀yin náà ni ìwà lágbára báyìí. Country. Please, if government work, if they cannot protest, we Yaloja, we go open our nyash, we go open our breast, we go protest. Too much suffering, too much for this country. For before you we serve, we go suffer. The suffering is too much. Please, make a find solution for this things. It's too much. Gary 2,000 naira. Since when my father bought me, I did not buy 1,000 naira pence of Gary. There's selling is 2,000 naira now. It's too much. The savannah is too much. Even the rice, the Rika one rice up to 1,200 naira. For what reason? It's too much to buy meat. With even the pama said rise up. Two fish for Chicago or Chicago 1,200 naira. 3 of pieces of it. It's too much. Bàbá wa ṣàánú wa, bọ̀dá wa ṣàánú wa, ìyà yìí pọ̀ ẹ jọ̀ọ́, ẹ ṣàánú wa ó ti pọ̀ jù, ebi ń pa wá, ẹ dẹ̀ sọ pé ìyà ò jẹ Nàìjíríà yà ń jẹ wá. ṣé ẹ̀yin náà ti gbọ́ ọkọ̀ táwọn ìyá ẹ̀ pariwo tí ò ṣẹlẹ̀ rí? These are reasons tí a fi gbọ́dọ̀ wà lórí ẹsẹ̀ wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ìrànlọ́wọ́ everybody la ní ìdìbáyìí níbi tó dé èyí sì kò sẹ́ni tó useless ẹ jọ ẹ wá bẹ̀rẹ̀ sí ní support our media because we have to start bringing things out níbi tó dé yìí mo fẹ́ lè sọ pé a ti wà ní 85% of 100 kí ló kù téèyàn bá ti ṣàṣà gidi kí ló kù ṣàkúṣàkù ló kù. ẹ̀yin èèyàn wa ẹ bẹ̀rẹ̀ sí ní support àwa mídíà o ẹ bẹ̀rẹ̀ sí ní support wa account number mi ni mo fi síta yìí ẹ support èmi ọmọ yín Williams Olúwatósìn ẹ support wa kò sí ọ̀tẹ̀ fún wa tó kéré a ní kí n support wa fọ́kadà wa tí wọ́n jí òkàrí ọ̀pọ̀ àbíyàn méjì tí wọ́n gbìyànjú agbára wọn ẹ jọ̀ọ́ ẹ support wa ibi tí a tún lọ yìí nísìnyí ọ̀la ọ̀túnla àtijọ́ mẹ́ta ni a fẹ́ fi ṣe prógráàmù tí bàbá wa sí Sunday Igboho ìyá wọn tó ṣaláìsí a máa wà live and direct ní Igboho ní Ṣakí nírọ̀lẹ́ yìí tẹ̀ máa rí káyọ̀ máa gbé live
ara àwọn ìdíje gbọ́dọ̀ support wa nìyẹn torí kò yìí sí 3 days 24 hours 72 hours program ìjọ mẹ́ta ni a dẹ̀ plan láti gbé gbogbo ẹ̀ láì ṣe é pé a lot of things so ẹ support wa ojú àdúrà fún ìgbọ́dà yẹn I love you all God bless you. Bàbá mi Gani Òṣèrájú ní ṣàkóṣàkó.